kéèsì bàbá Ìjẹ̀ṣà ó ti dá oríṣiríṣi yánpọnyánrin sílẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ. Ó ti dá ìyapa sílẹ̀ àti accuse ara wa, ìjìyà ti wá gẹ́gẹ́ bí òfin. Bàbá Ìjẹ̀ṣà ti jáde, Ọlọ́run ti ṣeun. Awuyewuye, ìjáyà, ẹ̀rù, àbámọ̀, bẹ́ẹ̀ sì ni èmi àtẹ̀yin a ní ojúṣe tí ó yẹ ká ṣe lẹ́yìn ìgbà tí bàbá Ìjẹ̀ṣà dé. Mo ti sọ eléyìí tí àwọn ajàjàgbara bàbá Ìjẹ̀ṣà tí wọ́n á ṣe sí bàbá Ìjẹ̀ṣà. Ohun tó dára jù ní àlàáfíà. Bàbá Ìjẹ̀ṣà tó o bá ń wò mí, tó o bá ń gbọ́ mi, má dá èsì online padà fẹ́ nìkan kan o. Ayé ti mú ọ ní ọ̀daràn, ayé ti fà ọ́ lé òfin lọ́wọ́, ayé ti gbé ọ̀rọ̀ rẹ yẹ̀ wò, ayé ti dá ọ lẹ́jọ́, ó sì ti jìyà. Báyìí fọkànbalẹ̀ ní o, kó o sì bẹ̀rẹ̀ ayé tuntun. Avoid the responsibility kó fi humility tí ìrẹ̀lẹ̀. Kódà láfta nígbà tó ti padà dé tó ti jìyà yìí, gbogbo ìyà, gbogbo oríṣiríṣi eléyìí tó surroundings gbogbo tó máa reduce tension tí ó jẹ́ kó fọkànbalẹ̀ pátápátá, tó fọkànbalẹ̀ fúnra ara ó ní kó máa wá torí Ọlọ́run. Gbogbo tí yóò jẹ́ kó fọkànbalẹ̀ ní kó máa wá. Avoid public arguments and counter attacks. Má bẹ́ anybody jà, má bẹ́ anybody bá bú ẹ, má tiẹ̀ dáhùn. Ṣáà jẹ́ kí gbogbo wa mọ̀ sọ eléyìí tó bá wa lẹ́nu mu. Bàbá Ìjẹ̀ṣà tó bá wá jẹ́ wípé ó yẹ kó sọ̀rọ̀, kó fi ọpọlọ àti ọgbọ́n ṣe. Ó padà sọ̀rọ̀ ṣùgbọ́n lásìkò tó wà yìí, silence is better for you. Focus on personal rehabilitation, engage in therapy and counseling. Ohun tí ó fi tún ayé ẹ padà ṣe, àwọn ìmúlò ohun tó nílò, àwọn káwọn èèyàn bẹ́ẹ̀ sọ̀rọ̀, ohun tó ní ṣe pẹ̀lú àwùjọ, then kó wá bó ṣe develop ara ẹ spiritually, spiritual growth, kó wá bó ṣe develop ara ẹ, kó wá tí ó ṣe bá Ọlọ́run ẹ sọ̀rọ̀ tó máa dúró nínú Ọlọ́run. Kódà ìwà míì tó ń bẹ lọ́wọ́ wa, tó ń bẹ lọ́wọ́ tí a náà, tó ń bẹ lọ́wọ́ rẹ tó mọ̀ kó tún wà lọ́wọ́ ẹ, tàbí anything yàtọ̀ sí ọ̀rọ̀ yánmọ́yánmọ́ tó jẹ́ wípé wàá dúró déédéé nínú Ọlọ́run pátápátá, tí gbogbo àwọn tí wọ́n ní pé wọ́n mọ̀ wù ọ́ tí wọ́n tún padà máa fi ọ́ ṣe àwòkọ́ṣe fún àwọn ènìyàn míì. Òun ló kù kó o wá. Má bá anybody ṣakitiyan, má bá anybody jà, má bá anybody ṣọ̀tá. Kò sọ́tá rẹ o, ṣó ti gbọ́? Nítorí wípé ohun tí Ọlọ́run bá fẹ́ ṣe dandan ló máa ṣe. Kódà kò sí nǹkan tí Sátánì ò lè lò láti sọ̀yàn di débi téèyàn fẹ́ dé. Ó lè jẹ́ àfọwọ́fà pàápàá, ó lè jẹ́ àfiṣe, ó lè jẹ́ àbìlù, ó lè jẹ́ èdì, ó lè jẹ́ ohunkóhun, ó lè jẹ́ àrìnfẹsẹ̀ sí, ó dẹ̀ lè jẹ́ ìwà téèyàn ṣe pàápàá. Ṣùgbọ́n kò sí nǹkan tí Ọlọ́run kì í lò láti tún ènìyàn ṣe. Wá mú ara rẹ, kó fi ara rẹ, kó fi àwọn ènìyàn tó jẹ́ alálàáfíà yíra rẹ ká, àwọn matured advisors. Jẹ́ kí àwọn ènìyàn rẹ, your team, jẹ́ kí wọ́n máa handle gbogbo tó bá ní ṣe pẹ̀lú social media àti news. Wá bẹ̀ àwọn ènìyàn rẹ wípé gbogbo tó ń jẹ́ ọ̀rọ̀ àlùfàṣà, ìlérí, ìjà, sọ bẹ̀ wọ́n wípé o ò fẹ́. Má gbàgbé wípé lọ́jọ́ sí ohun tó fa àwọn akitiyan yìí, òun ni wípé bí àwọn ènìyàn ṣe ń ru fata, bí àwọn ènìyàn ṣe ń pariwo, bí àwọn ènìyàn ṣe ń jà, bí àwọn ènìyàn ṣe ń dá gbogbo rẹ̀ rú gan ló jẹ́ kọ́rọ̀ yìí ó lè tó báyìí. Tó bá yẹ pé wọ́n gbọ́rọ̀ ọ̀rọ̀ àwa yìí ni, ó ṣeé ṣe kó má lè tó báyìí. Wá bẹ̀ wọ́n wípé o ti lọ sí oko olówó àkọ́kọ́, kí wọ́n dákun, kí wọ́n má fi àwọn ọ̀rọ̀ tí àwọn ọ̀rọ̀ kò bá kùn gbé tó wú ohun tó ti ṣe jáde. Ṣé o mọ̀ yìí pé ó ti ń dé ìpele báyìí? Má jẹ́ kí ayé kó bá ẹ níbi tí wọ́n ti ń jà fún ẹ. Ìwọ̀n là á jà fún ní mọ́. Bàbá Ìjẹ̀ṣà ò sọ̀rọ̀ báyìí o. Ọ̀rọ̀ tí àwọn ajàjàgbara ń sọ ló tún ń kó bá bàbá Ìjẹ̀ṣà sí. Ẹ̀yin ajàjàgbara, ẹ ṣàánú ọmọkùnrin yìí. Ọlọ́run ó máa jà fẹ́yìn náà. Mi ò bú yín o. Ọlọ́run á máa jà fún yín. Ẹ̀yin náà ẹ̀ ní ṣìṣe. Ọ̀nà yín ó máa là. Ẹ ṣe ẹ kú àdúrótì. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká tún ti bàbá Ìjẹ̀ṣà sínú ogun míì tó ju ogun lọ. Ṣàdé lè parí ẹ̀ lénìí.
Now to the complainant, Princess.